Africa Content TV. Ibi ìka ni mo wà lọ́dún tó kọjá tí mo dúpẹ́ òye ọlọ́run ọ̀fẹ́ o. Èyí tọ́lọ́ mo bá ṣe fún mi o, láti lè jẹun. Olórí ọmọ bá láti lè jẹun. Ọlọ́run ọba ṣe fún mi kẹ́kọ̀ọ́ dá wa sí. Látọ̀dún tó kọjá, lọ́dún yìí, kábíyèsí Àbújá rẹ̀. Àti kábíyèsí ẹ̀pẹ́. Àwọn tó jẹ́ bàbá, mú kéwú wá bí ọtí ìfọlábẹ́ bí. Ayẹ̀ kí ni ìwọ̀sùn. Olúwayé lókùjì kákó kìlọ̀. Ọlọ́run mo ṣe o, àpò ṣe o. Ọlọ́run mo ṣe o, àpò ṣe o. Èyí tó bá kù lẹ́yìn wá bá wa ṣe o. Èyí tó bá kù lẹ́yìn wá bá wa ṣe o. Àlẹ́ tó bá kù lẹ́yìn wá bá wa ṣe o. Èyí tó bá kù lẹ́yìn wá bá wa ṣe o. Àyìnbó tí mo ń rìn yẹ̀yẹ́ o. Àyìnbó tí mo ń rìn
ni wọ́n ló ti kò kí. Àṣẹ lókun, àṣẹ lọ́wọ́, nígbà nínú àlàáfíà nínú àlàáfíà. Èébú dára ní sí ìlú. Èyí ti ṣe ìgbọ́dọ̀ ara wọn. Èyí olúwa pé olúwa. Adéṣì, abẹ́kíṣẹ́ ní fọ́ọ̀kì. Ẹ̀kọ́ àdúgbò jì wá, bàbá mi ní kí n dúpẹ́. Àwọn àríyí wá. Àmì ògbó àtọ̀ rẹ̀ ẹ̀mí o. Ìṣọ̀lá àbí ìṣọ̀lá. Bàbá mi kọ́ta ìṣọ̀lá. Ọmọ mi sára mi ikú ìyàwó ikú. Ó ní kí kọ́ta ìṣọ̀lá. Èèyàn ti president, ẹ̀ka Republic of Nigeria, kàbí àìsíwájú, sórí kí ìbámu, báàbí, ẹ̀ka kúrádùú ló ti di ọba ní ìlú mẹ́rin. Pàṣẹ àyè, ọdún lọ́dẹ àfiṣe ìṣàlá àgbẹ̀. Ìpínlẹ̀ Òdòdó, ọba ọdún lọ́dẹ àfiṣe. Ọ̀dà ara, ọ̀rọ̀ àti ẹ̀kọ́ bí spíkà, ẹ̀kọ́ ọdún.